ẹ kú dédé wòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ torí pé ṣé torí pé àánú yín dúró láéláé. A yìn yín torí ìdásí ẹ̀mí. A dúpẹ́ nítorí pé ọwọ́ agbára yín ṣiṣẹ́ káàkiri nínú ayé àwọn ènìyàn. Ògo ni fún orúkọ yín. A tún lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run báyìí lórúkọ Jésù, ẹ máa bá wa lọ. Ẹ ṣàánú wa. Ẹ ṣí wa níyè. Kẹ́sì jẹ́ kí ọ̀rọ̀ yín ṣe wá ní rere. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa. Ó tó jọ́ mẹ́ta kan náà. Ohun tí ó wà lọ́kàn mi láti kọ́kọ́ sọ nìyẹn pé ó tó ọjọ́ mẹ́ta. A dúpẹ́ torí pé Ọlọ́run tún ṣí àyè sílẹ̀ ká tún jọ wo ọ̀rọ̀ Ọlọ́run, ká tún jọ kẹ́kọ̀ọ́, ká tún jọ mọ tí Bíbélì ń wí fún èmi àti yín. Kókó tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí, mi ò mọ ọ̀sẹ̀ tá a fi parí ẹ̀. Tí n bá sọ kókó ẹ mọ̀ pé kò ṣe parí lónìí. Òun náà ni àwọn ẹ̀rí mẹ́fà tó fi hàn pé ìjọ òde òní ti sọnù. Kókó tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí gangan nìyẹn. Ṣùgbọ́n òun náà mo sọ fún wa, mo ní ẹ̀rí mẹ́fà ni ìkíní la ṣe lónìí. Ó ṣeé ṣe ká jẹun méjì pọ̀. Tí àlàyé ò bá pọ̀ á sáré jọ méjì pọ̀, tálàyé ẹ̀ bá pọ̀ á jẹ ẹyọ kan. So ẹ jẹ́ ká fi sí bí ọ̀sẹ̀ mẹ́rin sí ọ̀sẹ̀ mẹ́fà. Mo ṣàmọ̀ pé a ó fi àdàgbà ilé a tún fi ọ̀rọ̀ sí ibì kan. 6 pieces of evidence that today's church is lost. Ṣé rí tẹ́ bá gbàgbé ẹ mọ̀ pé ọ̀rọ̀ méjì kan wà, sentence gbólóhùn méjì kan wà tí mo máa ń sábà sọ tó ti mọ́ra. àwọn kan ti wà tó jẹ́ pé wọ́n tún sọ padà sí mi. Àkọ́kọ́ ẹ̀ ni pé àánú àwọn kìrìsìtẹ́nì ọmọ Nàìjíríà a máa ṣe mí pọ̀. Mo ti sọ ó tó stage kan mo stop kọ́ má dàbí pé olúwẹ̀ dàbí pé ó dàbí kó ń bu ẹnu àtẹ́lu àwọn kan, kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀, òkodoro ni o. Ṣùgbọ́n lára ẹ̀kọ́ yìí lẹ́fì mọ̀ díẹ̀ tó fi jẹ́ pé ìjọ tòní ti sọnù. Àwọn olórí ń jìyà ẹ̀ àwọn ìjọ ni, kì í ṣe àwọn adarí wọn. Ibi tí wàhálà ẹ̀ wà nìyẹn. Kó kejì náà ni pé wọ́n máa ń sọ pé àwọn pásítọ̀ òde òní wọ́n mọ̀ dájú ṣáká pé ìjọsìn kìrìsìtẹ́nì tòótọ́ kò sí jìbìtì, kò sọ́nà tẹ́ fi lè lu jìbìtì ńbẹ̀. So ọ̀nà tí wọ́n máa gbà fi lu jìbìtì wọn ni pé ká wá dá yín padà sínú ìjọsìn ti àtijọ́ májẹ̀mú láíláí. Torí ìjọsìn májẹ̀mú láíláí ayé jìbìtì yọ o fẹ́ni tó bá fẹ́ lu jìbìtì ó wà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ báyìí ò ní a máa ṣe àlàyé ẹ̀ fún wa. Ṣe rí kí ni ẹ̀rí tòní? ẹ̀rí àkọ́kọ́ wo ni mo ní tí mo fẹ́ fún yín kémi àti yín jọ lọ ẹgbọ́n náà ká tó tẹ̀síwájú o. Mo fẹ́ yẹ kí èmi àti yín ká wà ní unison, kí ọ̀kan wá bára mu. Now ìdí tó kàn fi máa bára mu ni wípé mo fẹ́ ká gbà wípé Bíbélì ni kò kárí, kì í ṣe jíò kankan. Ìyẹn tí mo sọ ni pé tí ọ̀rọ̀ kan bá rú èmi àti yín lójú, tàbí tí èmi àti yín bá ń jiyàn lórí ọ̀rọ̀ kan pé funfun ni dúdú ni màá gbà mi ò ní gbà, ó yẹ kí èmi àti yín gbà wípé ohun tí Bíbélì bá sọ òun lọ̀gá. So tá bá gbà pé ohun tí Bíbélì bá sọ ni ọ̀gá, ẹ rí pé kò ní sí àríyànjiyàn mọ́. Bá a tiẹ̀ fi àríyànjiyàn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, ẹ rí pé gbogbo wa la máa bọ́ sí ojú ọ̀nà tá a bá ṣe kíni o, tí gbogbo wa bá bọ́ sí abẹ́ ẹ̀kọ́ Bíbélì. Ṣùgbọ́n tá a bá rẹ́nikẹ́ni tó bá ní rárá kì í ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti rí Bíbélì, a jẹ́ pé òun tọ̀hún ó ti ta ayé rẹ̀ fún èèyàn bíi tiẹ̀. So tí èèyàn bíi tiẹ̀ bá sọ nípa ayé ẹ̀ òun làbẹ́gẹ́. So irú èèyàn bẹ́ẹ̀ kò sí nǹkan tá a lè ṣe o. A kàn filẹ̀ fún oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ ni, àwa sì tẹ̀síwájú ayọ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe wà lábẹ́ ẹ̀kọ́ yìí, gbogbo àwọn tí ẹ̀kọ́ yìí ní láti tú sílẹ̀ lórúkọ Jésù, á tú wọn sílẹ̀ lórúkọ Jésù Kristi. Now ohun tí mo ta máa ṣẹlẹ̀ lórí lónìí, ẹ̀rí àkọ́kọ́ tí mo ní fún wa wò ni wípé mo fẹ́ fi ìyàtọ̀ láàrin májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun hàn yín nínú ìjọsìn. Ìyẹn ni pé bí a ṣe ń jọ́sìn májẹ̀mú láíláí á fi hàn ara wa, bá a ṣe ń jọ́sìn ní májẹ̀mú tuntun á fi hàn ara wa. Now a wá gbé méjèèjì yẹ̀wò pé ìjọsìn wa òde òní, ibo ni àwọn ìjọ òde òní tán dorí ẹ̀kọ́. Ibẹ̀ lẹ ti mọ̀ pé ìjọ òní ti sọnù. Bẹ́ẹ̀ mo sọ fún wa tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ṣé rí wá sáyé Jésù? Ṣé mo máa ń rí àwọn kan tó máa ń ka Bíbélì wọn, ó máa ń ká èèyàn lára torí pé wọn ò ní òye, wọn ò mọ nǹkan tí Bíbélì ń sọ. Ṣé téèyàn bá dẹ̀ ti mọ nǹkan tí Bíbélì ń sọ, àmúlùmálà àlùpọ̀ àròpọ̀ àdàlú gbogbo a máa jẹ́ lẹ́nu ẹ̀.
ṣe rí ìwásáyé àti ikú Jésù kò bà nǹkan kan jẹ́ o nínú májẹ̀mú láíláí, kò bà nǹkan kan jẹ́, ṣùgbọ́n ó wá ṣe àtúnṣe sí àwọn nǹkan kan ní. fún àpẹẹrẹ ẹ rí pé àwa tá à ń lọ sùkúù, ìgbà tá a lọ sùkúù, ẹ rí pé nígbà tí olùkọ́ bá fún wa ní ìbéèrè bíi 10, ó ní ìbéèrè 10 rèé o, yẹ ṣé o. nígbà tá a parí, tá a dáhùn tán, a lọ fún olùkọ́ ní ìwé wa pé ẹsikíìsà a mà ti parí iṣẹ́ tẹ́ fún wa. náà olùkọ́ á bẹ̀rẹ̀ sí máàkì ẹ̀, a máa máàkì ẹ̀ nínú 10, tabalákẹ́kọ̀ọ́ tó bá ṣì 2 nínú 10, olùkọ́ á sọ pé kó lọ ṣe kíni o, kó lọ ṣe àtúnṣe. náà àtúnṣe yẹn nìkan ni akẹ́kọ̀ọ́ yẹn máa ṣe, kò ní í ṣe èyí tó ti gbà tí olùkọ́ ní ó gbà, kò ní í tún ṣe padà. akẹ́kọ̀ọ́ tó bá gba 2 nínú 10, 8 tó ṣì yẹn ló máa ṣe àtúnṣe. so ní nǹkan ikú àti àjíǹde Jésù ohun tó wáyé wá ṣe, ìkan nínú ẹ̀ pàtàkì ni ọ̀nà tí a ń gbà jọ́sìn fún Ọlọ́run. ó ṣe kí ni wọ́n bẹ́gi lé. òun ló fà tí ẹ fi rí pé aṣọ ìkélé tẹ́ḿpìlì fàya, gbogbo nǹkan tó wà nínú Holy of Holies, àwọn Holy of Holies, ìníkan ìwé ìkíníkan ìbúkara, ìníkan kò sí yẹn mọ́. ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo nǹkan tó ń bò yẹn àjíǹde Jésù ó gé aṣọ yẹn, gbogbo yẹn lè rí nǹkan tó wà ń bẹ̀. kì í ṣe pé bóyá ẹnìkan lè wọlé ẹnìkejì ò lè wọlé. ikú àti àjíǹde Jésù ó ti ṣiṣẹ́ yẹn. so tí èèyàn bá ti wá ní òye Bíbélì, àwọn àwò pé tó o bá ń ka Bíbélì májẹ̀mú láéláé tí wọ́n ní ẹ lọ pa ẹran kẹ́dẹ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ fi ṣe kinní kan, ó yẹ kó ti lóye pé ikú àti àjíǹde Jésù ó ti yí padà. kò sọ fún wa pé ìbọ̀rìṣà ká máa ṣe ìrúbọ, ó ti cancel ẹ̀, ara ìjọsìn wa sí Ọlọ́run tó ṣàtúnṣe ẹ̀ nìyẹn. mo rò bí ọ̀rọ̀ mi wà bẹ́yìn. so ìṣòro tá a wá ní báyìí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì òde òní ni pé àwọn adarí ẹ̀sìn Kristi wọ́n mọ̀ dájú ṣáká pé tí wọ́n bá fẹ́ gbé ìjọ wọn kalẹ̀ lórí májẹ̀mú tuntun, wọn ò ní jẹ́ẹ̀tì tí wọ́n ní ìwé ìgbà mi sọ fún yín níwájú Ọlọ́run àti Ọlọ́run jẹ́lẹ́rìí ni, jẹ́ẹ̀tì ò ní yọ. àwọn ilé bíi 5 million ní yọ. pásítọ̀ tó fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì láti Èkó débàdàn pé ṣọ́ọ̀ṣì nìkan ló máa jẹ́, kò ní sáàyè ẹ̀. wọ́n mọ̀. so ọ̀nà wo náà máa wá gbà báyìí kí lè yọ, kí mọ́tò bọ̀gìnì yọ, kí jẹ́ẹ̀tì yọ, kó oríṣiríṣi yọ. wọ́n á dá àwọn ọmọ ìjọ wọn padà sí ẹ̀sìn májẹ̀mú láíláí ní ètí Jésù ti fagilé. ṣe rí pé ìjọ tòní ó ti sọnù báyìí. ẹ jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan. o 3 ni màá mú jáde nínú ìjọsìn lónìí. a wá fi wé ti májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun. ẹ wá wo nǹkan tí mò ń sọ dáadáa. ọ̀rọ̀ yẹn á yé wa dáadáa. àkọ́kọ́ ẹ̀ ni pé ibo ni ìjọsìn òde òní tó dojúkọ. Today's worship, what is the focus of today's worship? Ibo ló dojúkọ. Now ní májẹ̀mú láíláí, kákọ́ mú májẹ̀mú láíláí ká compare ẹ̀ síra. májẹ̀mú láíláí ó sọ pé ìjọsìn ní májẹ̀mú láíláí ó dojúkọ ojú kan. ẹni pé gbogbo èrò á wá láti ibikíbi tí wọ́n bá wà, wọ́n á wá sí ojú kan. ìjọsìn ti májẹ̀mú láíláí ó ní ojúbọ. ibi tí mo lọ ni ó gbọ́dọ̀ ní ojúbọ. Oh God. ẹni pé ohun tí mo sọ ni pé in the Old Testament, worship was focused on a centralized location. so kì í ṣe pé bóyá lè jọ́sìn ibi tẹ́ bá fẹ́, ẹ gbọ́dọ̀ dé ojúbọ kan. now ní májẹ̀mú tuntun, jẹ́ ká balẹ̀ májẹ̀mú láíláí kẹ́ ní òye ẹ̀ dáadáa. ẹni pé ohun tí mo sọ ni pé ìjọsìn ti májẹ̀mú láíláí ó dojúkọ ojúbọ kan. ẹni pé bóyá tẹ́ḿpìlì ni, bóyá tabernacle ni. ẹni pé ẹ rí pé nínú májẹ̀mú láíláí bẹ́ẹ̀ bá dé tẹ́ḿpìlì tàbí kẹ́ wọnú tabernacle náà kọ́ fi bẹ̀rẹ̀ ìgbà tó yá náà kú kọ́ tẹ́ḿpìlì tó le gan tá a fi góòdì ṣe nínú lẹ́yìn yo torí pé ó jẹ́ ojúbọ ìjọsìn nígbà náà. ìyẹn ni pé ìyẹn sì wà applicable. ìyẹn ni pé tí Ọlọ́run béèrè fún gangan nìyẹn nígbà tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ṣẹ́ni ṣùgbọ́n ó dá ẹnìkan béèrè, ẹnìkan na placard kan sí mi báyìí. wọ́n béèrè pé bá ìbò láti máa gẹ̀ẹ́tì ẹ̀ ó rọrùn. àwọn náà la máa béèrè lọ́wọ́ pé tá a bá ti sọ̀rọ̀ kan tá a bá gbàgbé láti pé ibi ló wà ní Bíbélì ẹ béèrè lọ́wọ́ wa. tẹ́ bá fẹ́ mọ̀ bí ojúbọ yẹn ṣe ń ṣiṣẹ́ nínú májẹ̀mú láíláí, Exodus chapter 25 to chapter 27 ẹ máa kà á ní chapter 25, chapter 26, chapter 27. ẹ máa rí ọ̀nà tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n gbà sin òun nígbà tí ìjọsìn dojúkọ ojúbọ kan.
tẹ́ bá dẹ̀ kúrò bẹ́ẹ̀ tó lọ sí àwọn ọba kẹ́ni 1 Kings chapter 5 chapter 6 chapter 7 chapter 8 ẹ rí àwọn nǹkan kan yẹn ẹ rí wọn bẹ́ẹ̀. Now nígbà tó bá di májẹ̀mú tuntun ńkọ́, ikú àti àjíǹde Jésù ti dé, wọ́n ti sọ wá di òmìnira, ẹ rí pé kò wá sí ojúbọ mọ́. The New Testament saw a shift to spiritual and universal worship. Ṣé ẹ rí bẹ́ẹ̀? Ẹni pé ìjọsìn wá yí padà, ó wá di nǹkan tẹ̀mí àti nǹkan kárí ayé. Now ẹ ti wá gẹ̀tì báyìí, nígbà tí Jésù kú tó wá jíǹde, kì í ṣe ọ̀rọ̀ pé àtàbà dé tẹ́ḿpìlì a lè rí Ọlọ́run, kì í ṣe yẹn mọ́. Ó ti wá di nǹkan tẹ̀mí inú ọkàn ènìyàn. Báwo ni ọkàn ènìyàn ṣe rí? Báwo ni Ọlọ́run ìgbà yẹn lọ́run bẹ̀rẹ̀ sí wo ọkàn, ìjọsìn tí ọkàn àti kárí ayé òun ló wá dà. Now ẹ wá rí pé àwọn tó bá fẹ́ sin Ọlọ́run láyé tá a wà, wọ́n gbọ́dọ̀ sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́. Mo gbọ́ ìránṣẹ́ Ọlọ́run kan wàásù kan, òyìnbó ni, bàbá àgbàlagbà sí ni. Òótọ́ òkodoro ló sọ̀rọ̀ nípa ìjọsìn. Ó ní ó ṣeun láàánú, ó lóun náà mọ̀ tẹ́lẹ̀, ó ló ṣeun láàánú pé tí àwọn kìrìsìtẹ́nì bá dé chọ́ọ̀chì, ìgbàgbọ́ tòun tẹ́lẹ̀ ni pé ìjọsìn ìjó lèmi ò máa jó, ẹ̀rín lèmi ò, ìlú á lọ, instrument oríṣiríṣi á lọ, wọ́n á máa ṣàkàkàkà kókó bóbóbó. Ó ní kan tó bá wù pé ìjọsìn nìyẹn tẹ́lẹ̀. Ó ní nígbà tó wá bẹ̀rẹ̀ sí wádìí Bíbélì, wá rí pé gbogbo irú ìjọsìn bẹ́ẹ̀ yẹn kí ó ti amendment ti wà. Bàbá yẹn wá sọ pé amendment wá wà ní wípé ìwọ tó bá wà nílé, ó ti wo phonography títí ó ti sú ẹ, ó wá dé church wá ní ijó lẹ́ni, ó ní Ọlọ́run ò rí ẹ rárá bó ti ẹ̀ wà ń bẹ̀. Ó ní nígbà tí o bá ń tẹ kọ̀ǹpútà ẹ báyìí tàbí fóònù ẹ báyìí, tí phonography bá yọ tó pòṣé tó kàn delete ẹ̀ dànù, that is worship. Torí pé àwọn tí bàbá fẹ́ kó sìn wọn làwọn tó fẹ́ sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́. Oh my God, ọ̀rọ̀ yẹn tẹ́ bá ráàyè kẹ́ka ẹ̀kántà Jésù àti arábìnrin ará Samaria yẹn nídìí kànga, ẹ máa rí i pé ó powerful. Ṣùgbọ́n ẹsẹ̀ méjì kan wà tí mo sáré yọ fún wa torí àkókò sí. John chapter 4 verse 21 and verse 23. John chapter 4 verse 21 our 22 verse 23 torí àkókò mo fẹ́ make sure pé message wa compact so that a lè rọrùn fún wa láti kọ́ àti láti mọ̀. Now Bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn, ó ní Jésù wí fún pé, mo ń ka John 4:21, Jésù wí fún pé gbà mí gbọ́ obìnrin yìí, àkókò náà ń bọ̀ nígbà tí oh God kì yóò ṣe lórí òkè yìí tàbí ní Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin Baba. Ṣẹ́gbọ́n Jésù ń sọ fún obìnrin, kò tí ì kú nígbà yẹn, kò tí ì jíǹde, so òun náà ṣe ń practice ẹ̀sìn tó ń bá ẹ̀yìn ìlànà tọ́lọ̀ fún àwọn Israẹli náà ló náà sìn. Ó ní but madam, ó ní jẹ́ kí n sin ẹni gbẹ́rẹ́ ìpàkọ́, ó ní tó bá yá sọ́dún pé tẹ́yìn tá à ń ṣe tàbá dé ojúbọ kan a ò lè sin Ọlọ́run, tàbá dé orí òkè kan a lè sin Ọlọ́run. Onírò onígbà kan ń bọ̀ tó yẹ pé kò ní ìyẹn ò ní rí bẹ́ẹ̀ mọ́. Kọ́mọ táwọn bọ́ sí verse 23 wá ṣàlàyé ẹ̀ dáadáa. Ó ní ṣùgbọ́n àkókò ń bọ̀, ó sì dìde tán nísìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin Baba ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni Baba ń wá kí ó máa sin òun. Plain and simple. Ṣùgbọ́n ìhàwó ni àwọn ìjọ ò ní kọ sí ibi tí ìjọsìn dojúkọ, ìhàwó náà kọ sí lónìí. Ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé church tí ò bá tí ní campground tàbí tí ò bá tí ní mountain, wọn ò tí gbàgbọ́ pé Ọlọ́run ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, ó yẹ kẹ́ ẹ mọ̀. Up to today ẹ máa wo àwọn ìjọ, wọ́n wá lọ síbi kan, wọ́n á lọ ralẹ̀ lọ rẹpẹtẹ, wọ́n á kọ́ tẹ́ḿpìlì ńlá kan síbẹ̀, á tóbi. Now àwọn èèyàn máa wá from all walks of life sí ojúbọ kan. Now ẹ jẹ́ kí n sọ fún wa, ẹ jẹ́ kí n wá sọ the unique aspect of it. Ẹ rí i pé àwọn ọmọ irú ìjọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ wọn ni pé táwọn ò bá tí ì dé inú campground wọn láti pe orúkọ Jésù, ìṣòro wọn ò lè ṣẹ́. Ṣé rí i pé the same thing? Ìjọsìn májẹ̀mú láéláé ni, ìjọ ti sọnù, ẹ má jẹ́ àtàrà wa jẹ́, kò sí bá a ṣe yí, kò sọ́gbọ́n tá a dá, kò sí bá a ṣe dán, ìjọ òde òní ti sọnù torí ìdojúkọ wọn ó ti yàtọ̀ sí nǹkan tí Bíbélì sọ.
ó wá ẹ̀tẹ̀bá dẹ̀ wá wọ àwọn kìrìsìtẹ́nì lónìí kò sí nǹkan tán pé ní ìwà mímọ́ mọ́ àdúrà ni ẹ̀jẹ̀ àgbàdua tí bá lọ́kọ̀ bá lọ́ fẹ́ ṣe bible study lónìí ẹ wo church yín gan tó máa ná ọjọ́ bible study ẹ wo àwọn tó wà bẹ́ẹ̀. now ẹ wá wo ọjọ́ revival tó ń gbórí sọ̀jí kan wá láti gbẹngbẹlẹ kúèlè ewéro so kò yé wa mọ́ wípé kò sí ìrúbọ mọ́ so kò orúkọ báwọn yẹn ò yọ mọ́ abẹ́ẹ̀rí ó mà ṣe àwọn ìjọ yẹn dẹ́ mọ̀ wọ́n tẹ̀ pé inú campground wọn yẹn mú mi wọ́n á ta omi wọ́n tẹ̀ pé inú campground wọn yẹn tó bá ṣe kọ́ tó bá ṣe tóbi tó tẹ̀rù bá wá sí ọ̀rẹ́ máa pọ̀ ẹjọ́ ẹ wo àwọn ìjọ tó ní camp yẹn bí a kò sí business bẹ́ẹ̀ ẹ má bínú o mo ń sòótọ́ fún yín òkòrò bíbélì sí ni òkodoro ẹni ẹ má wo àwọn ìjọ olórí òkè tí wọn bá tí ì dé orí òkè gbàdúrà ẹ̀yin náà mọ iye ìgbọ́ tẹ ẹ̀yin náà mọ orí òkè tẹ̀sí lọ́gbìn ayé yín rí ẹ má jẹ́ àtàrà wa gbàgbọ́ ẹni tó wà tí ì dé orí òkè kó nékèdè ara ẹ̀ kó sùn sórí àpáta tó gbóná ẹ̀yin kó máa yí lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti gbọ́ àdúrà wọn ohun tó fà ní pé ìjọ òde òní ti sọnù so àmọ́ bá ṣe ń sin ọlọ́run mọ́ nínú ìrọ̀rùn àdèmọ̀ bá ṣe ń rí gbà lọ́wọ́ ẹ̀ nínú ìrọ̀rùn pátápátá ìṣòro tí ìjọ òde òní ní ònìmọ̀ọ́dọ́gbọ́n sọ fún wa yẹn ẹ̀rí tẹ̀bádẹ̀ wá wo àwọn orí òkè wọn yẹn àti àwọn campground wọn yẹn they are all places of commerce ilé-iṣẹ́ olókoòwò ní òwò ní gbogbo ẹ má jẹ́ ẹ já sòótọ́ fúnra wa ọ̀rọ̀ yìí ó lè taba lé ó lè taba oko ṣùgbọ́n ilé okòòwò ní ẹ̀yin náà máa wo gbà tẹ́ bá ní program tẹ́lò bá wá wìtìwìtì ẹ di pé olóúnjẹ á wà oní búrẹ́dì oní mineral oní kílódé tó ń wá oní aláṣọ gan á wà ń bẹ oní bàtà á wà ń bẹ àwọn tó dẹ̀ wà nílé tán wà ní káàmpù yẹn wọ́n làwọn ń sin ọlọ́run àbí àwọn dẹ̀ ń ṣe okòwò wọn lọ so àwọn tó ṣe okòwò yẹn ò ní ìdí ọlọ́run evangelism nǹkan ó mà ṣe o tẹ bá wò dáadáa o ní ojúbọ kan yẹn wọ́n gbọ́dọ̀ ní olórí àlùfáà ẹ máa wò dáadáa wo orí òkè gbogbo campground olórí àlùfáà tí ò bá ti sínú èrò níwà so bó ṣe rí kélé náà nìyẹn nínú ìjọsìn ti májẹ̀mú láíláí tí jésù ikú jésù àti àjíǹde rẹ̀ tó wá ṣe àtúnṣe rẹ̀ nǹkan táwọn ìjọ òde òní sọ fún ọlọ́run ni wípé ikú jésù àti àjíǹde jésù kò ní mínì fún wọn kò yẹ kọ́nà ń wò àwọn tí bàbá wa láti sìn òun làwọn tó sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́ ìkíní nìyẹn tí mo fẹ́ ká wò nínú ìjọsìn ẹ̀rí à ń fi ìjọsìn májẹ̀mú láíláí àfi ìjọsìn májẹ̀mú tó àwa ń wo ibi tí ìjọ òde òní tán lórí kọ. ìkejì leadership focus ẹ̀rí tá a bá wo májẹ̀mú láíláí ẹ̀rí pé system tí wọ́n lò náà pè ní priestly system and rituals system tí wọ́n lò nìyẹn priestly system and rituals ìyẹn ni pé ọ̀nà ìṣèjọba ó ní ọ̀nà àlùfáà àti ìrúbọ ọ̀nà àlùfáà àti ti ìrúbọ nígbà yẹn lọ́hùn ẹ rí pé ìdarí ìjọ ọwọ́ àwọn kan ló wà àwọn yòókù wọn ò ní agbára láti àìdá fẹ́ sọ̀rọ̀ tàbí wọ́n ní àìdíà ìjọ ti májẹ̀mú láíláí ohun tí olórí àlùfáà àbẹ́ àlùfáà ohun tí olórí àlùfáà bá sọ òun abẹ́gẹ́ òun ni abẹ́gẹ́ kátẹ̀gbọ́ àlùfáà kéékèèké abẹ́ wọn tí olórí àlùfáà bá sọ pé báyìí ni o kò sẹ́ni tó gbọ́dọ̀ yí padà torí pé àwọn nìkan ló ń gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run tó máa sọ fún àwọn ènìyàn so system gbà yẹn ni pé ẹnìkan gbọ́ látọ̀dọ̀ ọlọ́run àwa sọ fún àwọn nǹkan báyìí ni ọlọ́run sọ bí ìjọsìn ti májẹ̀mú láíláí ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ̀yọ́ tó bá lè sọ fún pé nǹkan báyìí la máa ṣe o you perform sacrifices and rituals ó ní bó ṣe gbọ́dọ̀ jókòó ó ní aṣọ tó gbọ́dọ̀ wọ̀ ó ní bí fàlàfàlà yẹn ṣe gbọ́dọ̀ ga tó ó ní bóyá ó ní gbọ́dọ̀ ní abetí ajá àbí kò gbọ́dọ̀ ní ó ní bó ṣe máa rìn ó ní nǹkan tó máa gbé kọ́rùn ó ní nǹkan tó máa gbé séjìká ó ní bí Ọlọ́run ṣe fẹ́ kán sìn òun nígbà yẹn nìyẹn tẹ́bá dẹ̀ fẹ́ ní òye dáadáa pé ẹ fẹ́ ní òye ẹ̀ dáadáa bí ìjọ ṣe gẹ́lẹ́ nígbà yẹn ẹ lọ sínú ìwé Leviticus ẹ̀ka chapter 1 to chapter 7 chapter 1 chapter 2 chapter 3 chapter 4 chapter 5 6 and 7 kẹ̀ka ẹ rí bí Ọlọ́run ṣe ètò ìjọsìn á wá yà yín lẹ́nu pé bó ṣe gẹ́lẹ́ yẹn náà lónìí ṣùgbọ́n ẹ jẹ́ ká wo irú ìjọsìn irú leadership ẹni pé àwọn adarí wo ni Ọlọ́run gbé kalẹ̀ fún ìjọ lónìí ẹni ṣùgbọ́n láyé káwa ẹ̀ wòlíì kan la ní òun náà ní Jésù Kristi kí ni mo pè wòlíì kan báyìí la ní òun náà ní Jésù Kristi ẹ̀yọ́
ó jẹ́ wòlíì kan tá a sì níyẹn ó ti ṣe the ultimate sacrifice. Gbogbo ìrúbọ tó yẹ ká ṣe ní ìgbé ayé wa pátá àlùfáà wa ti bá wa ṣe, òun náà ni Jésù Kristi. Nǹkan tí Bíbélì kọ́ wa gangan nìyẹn. Tá bá lọ wo Hebrew chapter 10 verse 12, ọ̀rọ̀ tí mo ń sọ ayé wa. Bíbélì sọ pé ó ní but this man after he has offered one sacrifice for sin forever sat down at the right hand of God. Ó ní ṣùgbọ́n òun, ìyẹn ọkùnrin yìí, lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà tó ti rú ẹbọ ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan títí láé, forever. So a ò ní ìdí ẹbọ lábẹ́ bó ti wù kó rí, níwọ̀n ìgbà tá a bá ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Báwo ni ìjọ òní ṣe wá àgbékalẹ̀ ìwò náà wá ní kẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti sọnù? Àgbékalẹ̀ tán nílò ní wípé ìjọ òní ṣì ń operate priestly system and sacrifice. Láyé mo tẹ̀ jẹ́rìí wọn, priestly system and sacrifice yẹn náà orí ẹ̀ náà ṣì wà dòní olónìí. Ẹ máa gbọ́ pé ṣé tẹ́bá mo máa ń sọ kíní kan pé àwọn èèyàn kì í fetí sí dáadáa. Ẹ jẹ́ ká máa fetí sílẹ̀ táwọn pásítọ̀ wa bá ń gbàdúrà. Ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan yín pé àfi tí ìbá ṣe Ọlọ́run ló pè mí. Now the question ẹjọ́ tí pásítọ̀ kan sọ, ohun tí mo kàn lè lọ́wọ́ ni pé ta ló dispute ẹ̀ pé Ọlọ́run kọ́ ló pè yín sá. Ó ní kò sí. Then why are you emphasizing it every day pé inú Bible study mo ti bèrè? Ẹ bá lè ṣe máa emphasize ẹ̀ pé àfi tí Ọlọ́run bá pè yín, kò sẹ́ni tó àbẹ̀gbọ́ rúmọ̀ pé alọ́lọ́run pè yín. I don't need all those things. Òkòbó ló máa ń sọ pé òun bá obìnrin 10 sùn lánàá. Òkòbó ló ń ṣe bẹ́ẹ̀, ló ń brag bẹ́ẹ̀. Ẹni tí ò lówó ló máa ní níbi tí owó mi pọ̀ dé kò lówó ni. Kì í ṣẹnu náà fi ń sọ ọdún nǹkan máa hàn ẹ̀. Tọ́lọ́run bá pè èèyàn, ó máa hàn nínú ìgbé ayé ẹ̀, ó máa hàn nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀, ó máa hàn nínú ìdílé ẹ̀. So tó bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó yẹ ká máa kẹ́rù máa bà wá díẹ̀díẹ̀, torí pé priestly system wọ́n kàn hype ara wọn ni lójú yín. Wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé àwọn kì í ṣe èèyàn. Wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé superhuman ni wọ́n kì í ṣara yín. Ó system dẹ̀ nìyẹn. Májẹ̀mú tàtijọ́ nìyẹn. Ìyẹn ló dẹ̀ máa pè wọ́n jù, torí pé tí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ májẹ̀mú tuntun àwa yìí, Jésù nìkan ni. Bó sọ̀rọ̀ 10, Jésù ni. Gbọ́jú Àánú Baptist ni. Ó náà máa lọlẹ̀, Jésù á máa ga sí. Àwọn pásítọ̀ wa mélòó ló ń sọ bẹ́ẹ̀ pé òun á máa lọlẹ̀ nínú ṣùgbọ́n Jésù á máa ga sí. But nígbọ̀n yẹn lẹ́nu wọn. Sacrifice in the order of the day nínú ìjọ tòní. Ẹ̀yin náà ẹ̀gbọ́n mi, tán bá gbàdúrà títí fún yín tí wọ́n bá ní kẹ́ gbé òróró wá, ṣe ní complain. Tẹ́ bá ti bá kìrìsìtẹ́nì yín débi pé ẹ gbàdúrà tán, ní dáàbò lọ́kàn yín, ọ̀ọ́kẹ́ máa béèrè pé wọ́n máa ní ká gbómi dání. Tẹ́ ẹ bá ti ronú bẹ́ẹ̀, ẹ ti mọ̀ pé yes, ẹ ṣì wà lójú ọ̀nà nìyẹn. Ẹ má ṣe ìsọjí lónìí, ṣé wọ́n ní kán mú gbálẹ̀ dání? Wọn ò ní kán mú. Wọ́n ti gbàgbé pé Ọlọ́run tí à ń sìn, àwọn tó fẹ́ kó máa sìn òun làwọn tó rẹ̀ láti sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yẹn kò mú owó wá fún pásọ̀ kankan. Tí pásọ̀ ò bá hype ara ẹ̀, tó bá hype Ọlọ́run lójoojúmọ́, àwọn èèyàn ní rìgáàdì ẹ̀ láyé tá a wà. So àwọn náà ò ní, ṣùgbọ́n kò sí nǹkan tó kàn mí. Jésù ni. Jésù yẹn ni. Kò sí, mo máa ń sọ fáwọn èèyàn pé oore ọ̀fẹ́ la rí gbà. Pásọ̀ mi lè máa sọ bẹ́ẹ̀, òun ló mọ tiẹ̀ o. Ṣùgbọ́n nípa tèmi o, gẹ́gẹ́ bí òye tí mo mọ̀ nípa ti Ọlọ́run àti ìmísí rẹ̀ nínú ayé mi, oore ọ̀fẹ́ ṣá ni mo rí gbà. Who am I? Ẹjọ́ tọrọ ta lérò pé mo jẹ́ gan. Sam Adeosun. Kí ló special nu Sam Adeosun? Ọlọ́run kàn favor mi ni pé kíní iṣẹ́ mo fẹ́ rán iṣẹ́ ni. Mi ò kì í ṣe pé bóyá mo ní quality kankan. Ẹ lọ wo àwọn tí Ọlọ́run ń pè lótìtọ́ àti lódodo, quality mélòó ni wọ́n ní, wọn ò ní nǹkan kan. Bí Ọlọ́run ṣe lo Mósè tó láyé ẹ̀ Tamara ni. Kò pé ṣé Dáfídì ló pé? Orí ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ yẹn, táwa wò pé àwọn yóò máa ti expect mi. Àwa padà nítorí àwa gbé wọn lọ sí májẹ̀mú láíláí. Débi pé ojoojúmọ́ lẹ máa gbọ́ lẹ́nu wọn. Lálẹ́ àná mo ní kí n kàn bú ọ̀kẹ́lẹ́ báyìí kí n sábà Ọlọ́run ní ó tó ò gbọ́dọ̀ fi sẹ́nu. Wá bá mi pàdé inú àdúrà ọjọ́ 7. Irọ́ dẹ̀ ni. Torí pé bẹ́ẹ̀ mo ṣe mọ̀ pé rọ́ ni. Tó bá di Monday program Monday, Jésù bá wọn sọ. Sunday tó tẹ̀lé Ọlọ́run rán wọn ṣẹ́. Monday Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹjọ́ ìfarabalẹ̀ kaba ẹ wo àwọn wòlíì tó tọ́ nínú ìjọsìn gbé yín lọ́nu májẹ̀mú láíláí yẹn, ẹ wo àwọn wòlíì tó tọ́ ń bẹ.
ẹ dákun kẹ́ wá wòye ìgbà tọ́lọ́run bá wọn sọ̀rọ̀ àwọn wòlíì tó mò ń sọ yẹn mọ̀ Àìsáyà Jeremáyà Nahum Obadiah àwọn wòlíì Elisha lọ ìgbà tọ́lọ́run bá wọn sọ̀rọ̀ ẹ kàn wò bóyá ọ̀sẹ̀ẹ̀sẹ̀ níbi tàwọn arábí ìrọ́dẹ̀ ni àwọn pásítọ̀ àwọn ìtọ́nà bá sọ ìjọba náà wo Netflix mo sọ fún yín oh my God mo lọ sọ pé sí pásítọ̀ kan Netflix ló wò lọ́wọ́lọ́wọ́ mi ní kò dá kéèyàn kan wo next mi ní kò dá o oníkàkùn ló mọ nǹkan tó fi ń relax o ṣùgbọ́n tí mò ń sọ yìí tẹ́ ẹ bá dé library ẹ̀ ní Netflix mi ò tí ì mọ fíìmù ọ̀hún tí ò ní bẹ́ẹ̀ náà dẹ́ bá sọ ìdẹ́júmọ́ ẹ wo ẹ má jẹ́ àtàrà wa jẹ́ leadership focus lónìí ẹ̀rí wọ́n ti sọnù wọ́n fi Ọlọ́run hàn àwọn ènìyàn wọ́n fi Ọlọ́run hàn àwọn ènìyàn wọn ló táwọn bá sọ báyìí lábẹ́gẹ́ that is Old Testament leadership kì í ṣe New Testament wáyé màá dẹ̀ ṣàlàyé ẹ̀ díẹ̀ fún wa mo ní nǹkan mẹ́ta ni kí ni wọ́n tẹpẹlẹ mọ́ nínú ìjọsìn tẹ bá wò wọ́n fi àṣà láàrin ìjọsìn májẹ̀mú láti tuntun hàn yín nìyẹn tó kún mo fẹ́ fún yín ní àwọn ẹ̀rí mẹ́fà tó fi hàn gbangba pé ìjọ òní ó ti sọnù ẹ̀rí àkọ́kọ́ ònàṣẹ́ lónìí tẹ bá wọ́n májẹ̀mú láíláí worship is all about sacrifice doctrine man God and commerce ẹ má bá nǹkan mẹ́rin yẹn bẹ́ẹ̀ ìjọsìn ó dé lórí ìrúbọ ẹjọ nínú májẹ̀mú lára ìrúbọ níṣà ẹ máa mú nǹkan wá ẹ gbọ́dọ̀ mú nǹkan wá nínú ìjọ tòní nǹkan iṣẹ́ ẹ mú nǹkan wá ẹ tẹ́ bá tí mú nǹkan wá ara yín gan ò balẹ̀ ká tó bá sọ ara pásítọ̀ gan òróró tí wọ́n ń tà nígboro ní ọ́ìlì tí wọ́n ń tà nígboro níbi èlò tó bá dé ṣọ́ọ̀ṣì wọ́n á ní ó ti di anointing oil wọ́n á gbó gọbọ ilé commerce bó ṣe wà náà ní májẹ̀mú láíláí nìyẹn torí pé nígbà tó bá dé ní tẹ́ḿpìlì nǹkan bábà ìlú ṣí ẹ ntí ìrúbọ ẹ bá gbà wà á jáde síta wà á lọ rà wá commerce gbọ́dọ̀ wà lára the church ní májẹ̀mú láíláí doctrine yẹn náà wà ń bẹ ẹ pé àwọn oríṣiríṣi òfin tá a gbé kalẹ̀ òfin kìíní kan má ṣùmátọ̀ lọ ṣe báyìí o gbọ́dọ̀ ṣe báyìí tó kù bá kú fún ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn án o gbọ́dọ̀ ṣe kìíní kan ẹyọ àgbékalẹ̀ náà wà lónìí ẹ máa gbọ́ pé ìjọ wa nínú ìjọ wa a kì í ṣe báyìí a kì í borí nínú ìjọ wa a kì í gẹrun nínú ìjọ wa àti nínú ìjọ wa a kì í gẹrun ẹ̀wù kí ni Bíbélì sọ ṣùgbọ́n tó bá ti mú ẹsẹ̀ kan ọ̀rọ̀ sentence kan báyìí nínú Bíbélì báyìí wọ́n á lọ wọ́n sọ di doctrine yìí òun náà máa tẹ̀lé kiri wọ́n á fi ẹ̀kọ́ Bíbélì lẹ̀ ní májẹ̀mú láíláí emphasis wà lórí man God ẹnìkan báyìí máa dúró bí Ọlọ́run tó máa fojú rí òun ló fà tán fi tètè ṣìnà àwọn sẹ́ẹ̀ fi tètè ṣìnà tán fi lọ ṣe ẹgbọrọ màálù fúnra wọn kí ló fà á wọn ò rí Ọlọ́run wọn mọ́ ìyẹn Mósè wọn ò rí Mósè lọ wọn eléyìí wà mọ́ ó jẹ́ káfíńtì represent wọn ò mọ̀ wọn ò dàgbà èrúbọ yẹn ṣáà ni wọn ò mọ̀ ìyẹn náà ní kú àtàjíjẹ Jésù ti yí padà kí ló wá dà lónìí in fact kò sí nǹkan tó ń pè ní sacrifice mọ́ àti sọ yẹn tẹ́lẹ̀ mo mú ní kọ̀ọ̀kan ni o commerce kò sí bẹ́ẹ̀ mo yẹ kẹ́yìn náà mọ̀ pé Jésù ti fi ó lé àwọn tó ń tà tó ń rà ní àyíká chọ́ọ̀chì ó lé wọn dànù wọ́n ti padà lónìí wọ́n ti padà àwọn tó ń tà tó ń rà wọ́n ti padà in a big way in fact aláwọn tó ìtọ́jú pé wọ́n fún àwọn tó ń tajà ní store àwọn ní shop kéèké ẹ mọ̀ ní yà mí lẹ́nu ẹ gbọ́dọ̀ mọ̀ búrọ̀ ẹ̀ mẹ́rin pé ó ṣe báyìí tọ́ ni mò ń sọ báwo lẹ̀ ṣe ní mọ̀ pé bó ṣe ń lọ nìyẹn lónìí doctrine ni tẹ bá dé rí ìjọ kan báyìí ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe tiwọn tẹ bá dé ìjọ kan báyìí nínú ìjọ wa kì í wọ bàtà nínú ìjọ wa kì í wọ pátá nínú ìjọ wa kì í wọ ṣòkòtò nínú ìjọ wa a gbọ́dọ̀ gẹrun àmì nínú ìjọ wọn ò gbọ́dọ̀ gẹrun nínú ìjọ àwọn kan wọn gbọ́dọ̀ ṣe irùngbọ̀n ńlá àwọn nínú ìjọ kan gbọ́dọ̀ fa gbogbo irùngbọ̀n yín oríṣiríṣi doctrine àwọn àgbékalẹ̀ wọ́n pè ní ìlànà ṣùgbọ́n kò sí ẹmọ tẹ́ bá kí Jésù gan tó dé kan tó bí kó tó wá sáyé làwọn àsọtẹ́lẹ̀ ti pọ̀ nípa ìyípadà gbogbo nǹkan bá wọn yẹn so kì í ṣe pé fún àwọn tó lóye kì í ṣe bá ti Jésù dé gan tó ṣẹ̀bẹ̀ sí sọ yẹn wọ́n ti ń sọ kùn gan kó tó wá sáyé yìí
nínú ìwé Joel chapter 2 verse 28 and 29 mo fẹ́ fún wa ní ìkan náà prophecy yẹn ó ní ẹ̀jẹ̀ kan lédè òyìnbó ó ní it shall come to pass afterwards that I will pour out my spirit on all flesh. wòlíì májẹ̀mú láíláí ló sọ̀rọ̀ yìí o, wòlíì Joel májẹ̀mú láíláí ni o. ó ní ìgbà kan ń bọ̀ ẹ̀yin èèyàn mi iṣẹ́ gbòó tí àwọn olórí àlùfáà àwọn nìkan ló ń rí Ọlọ́run yìí tó pé àwọn ló ń gbọ́ ohùn Ọlọ́run yìí bí Ọlọ́run ló máa sọ fún òun pé tó bá bá dìgbà kan o Ọlọ́run ló wà tú ẹ̀mí òun jáde sí ara ènìyàn gbogbo mi rò mọ́ máa gbàgbọ́ pé kí ló sọ lẹ́nu ṣé ìgbò wa máa jẹ́ olórí àlùfáà kò yé wọn. mo tẹ̀síwájú ó ní your sons and your daughters shall prophesy. mo sọ̀tọ̀ fún yín ọmọ yín ọkùnrin ọmọ yín obìnrin ó máa sọ àsọtẹ́lẹ̀ lọ́wọ́ kan ó ti ṣẹlẹ̀ sáwọn ìdílé kan ẹ̀yẹn jókòó síbẹ̀ ẹ̀yẹn ṣàjókòó síbẹ̀ ó ti ṣẹlẹ̀ sáwọn ìdílé kan tó pé àwọn ọmọ wọn tó máa sọ̀rọ̀ báyìí àwọn òbí wọn wọ́n ní kábíyèsí Ọlọ́run wọ́n sọ àṣẹ tó lágbára ó ní your old men shall dream dreams. ẹ̀yin ẹ̀ mọ àwọn tẹ́yìn ò bá máa wá mọ̀ àwọn tó lọ fún ní ẹ̀bùn ìlàlà tó ní agbára wọn ẹlòmíà káì wọn ni káì irú ẹ̀bùn làwọ̀ lélẹ̀ máa ń jẹ́ lọ́sẹ̀ yìí tẹ́ máa ń lálàá ni mò ń sọ̀tọ̀ fún mi torí tẹ́ bá sùn báyìí máa kàn sùn gbóndùkú máa dẹ̀ jí bóyá lọ́wọ́ bàbá báyìí kí n ṣiṣẹ́ kankan kí n lè refresh ní bá jí láàárọ̀ kò tiẹ̀ yé mi tẹ́ bá ẹjọ́ kan tí bá ti wá lálàá báyìí kò sẹ́ńtì mi nífẹ̀ẹ́ sọ fún ilé wa mo máa lálàá kan báyìí inú mi máa ń dùn mí inú mi máa ń dùn ó ní and your young men shall see visions. So kì í sọ̀rọ̀ wòlíì kì í sọ̀rọ̀ àlùfáà kì í sọ̀rọ̀ pastor kì í sọ̀rọ̀ bishop young men. Verse 29 ó ní and also on my maid servant and on my men servant and maid servant I will pour out my spirit in those. wọ́n ní nígbà tá à ń sọ ìwòlíì nígbà tọ́lọ́run fi sọ fún mi tó fi hàn mí ó láwọn ọmọ ọ̀dọ́ tẹ́ ẹ ní sínú ilé akàn yà yín lẹ́nu báyìí ni pé wọ́n á dẹ̀ gba ẹ̀mí mímọ́ ẹ̀mí yẹn á dẹ̀ wá ẹ̀mí Ọlọ́run kan náà ni o nígbà tí ọ̀gá wà nù ilé tí wọ́n dẹ̀ ń ṣe prayer ní náìjíríà nù ilé àtàwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ wà bẹ́ẹ̀ bàbá àtìyá Olúwa 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 àfìgbìgà tí ọmọ ọ̀dọ́ bẹ́ẹ̀ sí fèdè fọ̀ oh my God hallelujah ṣe rí nǹkan irú ìjọsìn tòní nìyẹn ṣùgbọ́n sọ́rí bẹ́ẹ̀ lónìí pásítọ̀ ẹ̀jẹ̀ ìtọ́sà mi rò bẹ́ẹ̀ tí ì ní ẹ̀yin ò tí ì ní irú ìrírí bẹ́ẹ̀ àwọn kan ti rí ìrírí bẹ́ẹ̀ tẹ́nìkan máa ń chọ́ọ̀chì kan báyìí tó bá lọ ní gift rédèrèdè kan pẹ́rẹ́ níwájú pásítọ̀ ẹ̀ níwájú ìyàwó pásítọ̀ ẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ pẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ sí ríran ó sọ fún àwọn ìjọ pẹ́rẹ́ wọ́n á gbógun tí ẹ̀rù á bà á torí pé wọ́n mọ̀ wípé ìjọsìn májẹ̀mú tuntun kò ó fún wa ní equal rights níwájú Ọlọ́run ṣùgbọ́n wọn nígbà wọ́n á dá ọkọ̀ àti májẹ̀mú láíláí yẹn ni ojoojúmọ́ ni the Lord speak with me God the Lord called me yesterday morning the Lord as I was bathing the angel of the Lord just come wọ́n fẹ́ lè sọ pé àwọn àtàngẹ́lì jọ wẹ̀ papọ̀ níbi tí wọ́n bàjẹ́ dé wọ́n á ṣàfẹ́jẹ́ kẹ́ mọ̀ pé àwọn ga jù yẹn lọ wọ́n ti ní ọdún yẹn lọ àṣìkiri dáadáa ń gbà yẹn pásítọ̀ wà lórí ọ̀tà ó sùn ju ẹ̀ta lọ ẹ̀ta ó dáná ó wà lórí ọ̀tà ó sùn ju ẹ̀ta lọ ṣẹ́gun rọra ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rá mo ti fún yín lọ́rọ̀ nìyẹn ẹ̀yọ pásítọ̀ wà lórí ọ̀tà ó sùn ju ẹ̀ta lọ ibi tí mo mọ̀ dé nìyẹn ẹ̀wẹ̀ ìṣàwọ̀ Ọlọ́run ó ti sùn lọ ó wá ṣe báyìí ṣùgbọ́n táwọn ṣàbá ti wáyé wá ti fọwọ́kàn lẹ́gbẹ̀ẹ́ abẹ́ẹ̀sì mi ẹsẹ̀ nídìí òyà a máa ṣòrí báyìí ó lè ṣe ìgbà míì á ti sùn lọ òun ní dá òun wọ́n fún wa àbádọ́ ẹ̀ síbẹ̀ tó bá ti wá tají dé wáyé kí ló try àti ṣe yẹn tó wá níjọ́ kan inú tẹ̀ ti bí mi torí àwọn ọjà yẹn náà wọ́n àpàṣíà tó wá pé ẹlòmíì ni wọ́n á bẹ̀rẹ̀ sí tí orí ẹ̀ wọ́n á kí ló what is wrong with ebi ẹnìkan ló ń sùn yẹn mo á sọ fún ó wá sọ́dọ̀ àfọ́n ní ọmọ yẹn ó ní òfẹ́ ọlọ́mọ yẹn ebi ẹnìkan ló ń sùn lọ ẹ̀kọ́ mo kàn jájú mọ́ ọ̀gá ọ̀ṣà yẹn ni ló wà lọ fọ ọkùnrin pásọ ó ní wà wùjọ bẹ́ẹ̀ pásọ òjọ ni mi ò sùn náà mo kàn ní ẹ̀sà yẹn ti sùn ẹ̀ tó ní mi ò sùn náà tó kọ́ ṣe ni kò sí ó ṣùgbọ́n bó ṣe lajú báyìí tó kọ́ ṣe rò ó nu tán láti ẹgbẹ́ máa jáde lẹ́nu ẹ̀ nínú ìsìn wọ́n á yí ibi tí mo lọ níbẹ̀ ni pé wọ́n á tọ̀nù everything around tẹ́ bá lọ bá wọn báyìí pẹ́ sà Olúwa fi ràn kàn mí wọn ló ti fi wọn tẹ́lẹ̀ èyí kan tẹ́ wọn ò ní sọ pé that's good God bless you wọ́n á ní wọ́n ti fi wọn tẹ́lẹ̀
àtẹ́bá ní dádì bí mo ṣe ń lọ lánàá mo fẹ́ ṣe ní mo ti rí gbogbo ẹ̀ ẹ̀kan wo bẹ́ẹ̀ wọ́n ti máa rí gbogbo ẹ̀. ìjọsìn májẹ̀mú láíláí ni kì í ṣe tuntun yìí ètò tájọ wà up to today sacrifice wà ẹ̀sìn rákáṣífù kiri mi ìfẹ́ sọ pé ẹ̀sìn rákáṣífù tó pé mo pé ẹ̀sìn lára àwọn àyìn ọlọ́run lórí ayé yín mọ́mí kan mo sọ bẹ́ẹ̀ fún mọ́gbà tí mo sọ̀rọ̀ wọn ní àyìn ọ̀sẹ̀ lára wọn ni àyìn ọlọ́run lórí ayé yín ẹ̀yin náà mọ yá kọ́sí ìfẹ́ ti rà wọ́n lè rò kọ́ wọn ni ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ó náà tó àwọn náà sílẹ̀ lórúkọ Jésù handkerchief ní bẹ́ẹ̀ lómi ò bọ̀ ní kó handkerchief wa ọkàn ọlọ́run ti gbàdúrà bọ̀ ní kó bomi wá kán kó bomi omi ọlọ́run mọ iye omi tẹ́lẹ̀ tó ti wà nínú ẹlòmíì báyìí tó ti mu láyé ẹ̀ tó ẹlòmíì ọ́ìlì ní ẹlòmíì kókónọ́ọ̀tì ẹlòmíì apẹ̀rẹ̀ ẹlòmíì ètò iṣẹ́ oríṣiríṣi bá àwọn yẹn má jẹ̀mú láíláí ní ìjọ ti sọnù ló fà ọmọ ìjọ tó bá yẹ tẹ̀lé ìjọ tó sọnù nǹkan òun náà sọnù so nítorí náà ẹ̀yin ọmọ ọlọ́run mi lè fẹ́ kí ikú àti àjíǹde Jésù kó já sán lórí yín mi lè fẹ́ kó ti eré àkànnà bíbélì bí ebi ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ yẹn ṣe rí ikú Jésù àti àjíǹde ẹ̀ gbọ́dọ̀ já sásán lórí yín ohun tí ọlọ́run rán wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì lónìí ó ní pé ká kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ìkẹrin nìyẹn abẹ́gbọ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká tó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn gbọ́dọ̀ kọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn náà àwọn ìjẹ́wọ́ ẹ̀jẹ̀ ká jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run kí ẹ má jẹ́wọ́ ẹ̀ fún àlùfáà tàbí wòlíì àwọn ṣọ́ọ̀ṣì kan wà jẹ́ pé wọ́n á lọ lè confession ẹ̀ ń tara yín jẹ ni àlùfáà kan ti sọnù tó ẹkú sọnù pẹ̀lú ẹ̀ ni tí ìjọ ti sọnù àwọn tó bá tún tẹ̀lé practice yẹn àwọn náà ti sọnù pẹ̀lú ìjọ yẹn ẹ̀yin ọmọ Ọlọ́run mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run ẹ jẹ́ ká wá kọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ pátápátá ẹ jẹ́ ká máa try láti dàgbà ẹni ká máa nínú ọ̀rọ̀ Ọlọ́run ká máa dàgbà ká máa communicate pẹ̀lú Ọlọ́run ní ìgbà gbogbo nínú àdúrà kì í ṣe pé Olúwa gbà mí Olúwa bá mi pákú bá mi wo mọ́lẹ̀ yẹn kọ́ làdúrà communication between you and God ẹ jẹ́ kó dán mọ́rán ẹ fi ayé yín fi ìyìn fún Ọlọ́run lẹ́yìn ìgbà náà kẹ́ wá jáde kẹ́ wá wá àwọn ẹlòmíì láti fi Jésù hàn evangelism oníṣẹ́ tí bàbá gbélé wa lọ́wọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń jẹ́ káyé yẹn improve ẹ kàn rí pé ayé kan máa elevate ni láì gbàdúrà láì sọ pé kẹ́nìkan kú á kàn elevate ni ìyẹn làwọn èèyàn máa sọ máa pé alájọ táwọn ti ọ̀rọ̀ yẹn ti gbọ́ láti ti aláìmọ̀ṣẹ́ ìránṣẹ́ yín ayé mi ti yàtọ̀ ohun tó fà á ni pé ẹ bú sara yín spiritually ni kò sí nǹkan mí tẹ̀ ṣe Ọlọ́run á dẹ̀ gbé yín sókè kò ní sí pákáleke nínú ọ̀rọ̀ yín mọ́ ṣùgbọ́n o ẹ make sure pé ibi tẹ́ ti máa jọ́sìn ibi tẹ́ ti máa dàgbà ní o kí ebi tí wọ́n máa sọ ọ̀ràn fún yín 24/7 kí ebi tí wọ́n máa gbé onísọjí wá lẹ́nìí kan gbé mi wà lọ́la kan gbé mi wà lọ́túnla jọ́ǹkì ní láì ní nìyẹn o gbogbo àwọn kan báwọn yẹn tá a bá lè fi kún ayé wa ó dá mi lójú tá dà wípé Ọlọ́run á gbé ayé wa dé ìpele tó yẹ pé a ò wọra wa nínú mírọ̀ wa a ò ní gbàgbọ́ tá a rí pé ṣé ayé mi òun ló dáa tó báyìí ayé lè dájú báyìí lọ ṣùgbọ́n ní àwọn ìgbésẹ̀ tẹ̀ máa gbé mo gbàdúrà ayé ò ní sọ̀rọ̀ orúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa ní orúkọ yín àfi ọpẹ́ fìyìn fògo fún yín fún àǹfààní tí ẹ tún fún wa olùẹgbà ọpẹ́ wa ayérayé olùẹgbà ẹ̀yìn wa lélẹ́yìí tí a tún ṣe tá a tún gbọ́ yìí lórúkọ Jésù Kristi Ọlọ́run á jẹ́ kó ṣe wá ní rere àti jẹ́ olùṣèrò náà yóò rọ̀ wá lọ́rùn lórúkọ Jésù ògo ni fún lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.